ànábì yín tó ti máa tó dì sínú àlùkùránì ó ní ẹ má lọ bá wọn o ẹ má bú ẹ̀sìn wọn o kí wọ́n bá padà bú ẹ̀sìn yín kí wọ́n bá dùn yín ṣé etí yín di ni ṣé ìgbọ́ràn ni ṣé olórí burúkú lọ́pọ̀lọpọ̀ yín ni tó bá jẹ́ pé ẹ tẹ̀lé aṣáájú yín jẹ́ sọ fún ẹ ajágbe mọ́gẹ́fẹ̀rí 60 ló ti ń kápá pẹ̀lú kírísítẹ̀lì àtẹlẹ́bọ àjàlá kí lorúkọ adébọ̀wálé bíi 70 náà ti ń kápá pẹ̀lú kírísítẹ̀lì náà ti ń búlì wa àdákẹ́ orí yín tó burú gbà yẹn ẹ dìde ẹ sọ̀rọ̀ ẹ sọ pé fẹ́ dájẹ́ sílẹ̀ o fẹ́ dájẹ́ sílẹ̀ o bọ́ sí kọ́mẹ̀ntì mi wá sọ̀rọ̀ lọ́wọ́ tá a wáyé àjọ tán pátápátá ni bẹ́ẹ̀ mo sọ fún yín sà ẹ rò pé bẹ́ẹ̀ ṣe lọ jólè ya Ọ̀ṣun ní Kwara ni kí ni tẹ́ ẹ bò má bí aṣọ ẹ yé darí àwọn ọlọ́mọ sígbó ẹ yé bọjọ́ ọ̀la àwọn ọmọ jẹ́ ẹ jẹ́ àmọ́ tẹ́ ẹ gbé dání bẹ́ẹ̀ lè bá lọ báyìí ilé àlọ́ báyìí ilé àlọ́ báyìí ẹni wọ́n ń tú Kùránì rádaràda ṣé wọn kọ́ rádaràda sínú Kùránì ni bẹ́ẹ̀ ọmọdé bá sun ní kíní àfẹwékéwé bò Adépọ̀jù ó celebrate 30 years Adégúnwà ó wà ń bẹ̀ ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn. wọ́n ní tí ọ̀rọ̀ kẹ́yìn ló bá gbàlagbà kó bá yẹn yanjú ẹ̀ tọ́lọ́ bá fẹ́ ní kókó kẹ́yìn ló bá gbàlagbà kó bá yẹn yanjú ẹ̀ àgbàlagbà míì ń bẹ tó jẹ́ pé ṣé mo bóyá ìyàwó rẹ̀ dàgbà ni mo yóò sẹ́wọ́n dàgbà ni ẹ̀ mọ̀ àrẹ̀ làwọn bàbá yìí ṣé wàá ọmọdé nìjẹ́ fi dùn inú mi fi dùn ní pé tẹ́lẹ̀ wọ́n máa ń ṣe bí kíni wọn green stain kí wọ́n dàbí green grass làwọn Christian tá a mọ̀ tẹ́lẹ̀ wọ́n máa dágbọ́n ara rẹ̀ sí yín ṣùgbọ́n ìyàwó rẹ̀ gan máa plan evil gan ṣùgbọ́n àti àdúgbò pẹ́ sí pé nǹkan tó ń fi wà níta òun ti fi hàn díẹ̀díẹ̀ ara ní bàbá yìí ẹni pé tẹ́lẹ̀ gbogbo àwọn Christian báyìí wọn sábà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn pariwo wọn sí pé ọdún náà ìwà tó ń bẹ nínú wọn ju tẹjọ lọ ṣùgbọ́n wọn máa ń wà pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n a ti wá rí i pé a ti rí rògbòdìkì tó wà lókè yìí àwọn àrìndìn àgbà yẹn so bàbá yìí sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ nǹkan tó ń fẹ́ sọ̀rọ̀ lórí díẹ̀ náà ní fẹ́ sọ̀rọ̀ lórí ń bẹ ní gbogbo àwọn ọ̀rọ̀ òfò tó wọ́n sọ yẹn ìyá akọ́ bẹ́ẹ̀ láti ibi tí wọ́n ti sọ wọ́n ní ànábì mọ̀ nǹkan tó dì sínú àlùkò wọn ló mọ̀ mi tó dì síbi Islam òun ló fi ní pé ká má bá wọn jà rárá ẹ̀sìn Islam ti wà ẹ̀sìn tó mọ̀ ìyàwó òun gbé kankan pamọ́ òun ló fà tó jẹ́ pé àwọn àfáà wa àwọn scholars wa ẹ̀ rí pé ìta gbangba ní sábà ti máa ń sọ̀rọ̀ kẹ́ẹ̀bà lè ṣe kí ni kẹwàá even Malama Adébóyè ìtẹ̀dárò kan sẹ́yìn pé tí wọ́n fẹ́ ṣe àwọn kíni comparative lecture wọn ìta gbangba ni wọ́n máa ń lò tó máa fi sọ pé ẹ̀yin náà ṣe kíni ẹ wá tó ti yín bẹ́ẹ̀ so ẹ wá sọ nǹkan tẹ bá rí nínú Islam káwọn ẹ̀dẹ̀ sọ nǹkan tó wà nínú ẹ̀sìn fún yín àṣẹ àwọn òní nǹkan tá a máa ṣe pamọ́ nínú Islam táàpọ̀ wà ní nítorí ẹ̀kọ́ ìdí tánà fi sọ pé sọ̀sọ́nà tó fi ní pé káwọn máa bu yín ni pé ó ní máa tó ká máa bú ẹ̀sìn lẹ́sìn ká máa bú nǹkan tó wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ kẹba lè má bù tiwa respect ni so ara àwọn àǹfààní tí Islam ní nìyẹn pé ká lè pọ́n yín fún kì í ṣe Ọlọ́run yín nìkan ló bá wí so ti yé bẹ́ẹ̀ so ó ní ká máa pa àwọn èèyàn lé so àwọn dáadáa ẹwà tó wà ní Islam nìyẹn so ẹlẹ́ẹ̀kejì yẹn sọ̀rọ̀ nípa yìí pé àwọn ọmọ àwa làkọ́kọ́ bẹ̀rẹ̀ pé àwọn ọmọ Lámì Yúsúfù àwọn ẹ̀pọ̀ kí sẹ́yìn nìkan lẹ́sẹ̀ máa ń sọ pé àwa làkọ́kọ́ bẹ̀rẹ̀ o àwọn èèyàn pọ̀ tó máa ń sọ pé sẹ́bẹ̀yìn lẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ kò ní ìgbà tí Malama Adépọ̀jù ti ń bẹ̀rẹ̀ tó ní ṣe kíní ni èyí náà sọ ń sìn pé tó lọ́ta tí ẹsẹ̀ kíní kan Adégúnwà ńkọ́ àwọn Lateef Adédìbò ẹ̀ sáà ń dárúkọ gbogbo wọn ọlá yìí pé illiterate tẹ́jẹ́ náà ni o so illiterate àti wà burúkú tó wà lọ́wọ́ yín òun ló fà àwakọ̀ lákọ́ bẹ̀rẹ̀ tó ti yẹn wọn láfi pè é ní green snake under the green grass spẹ́jọ́ máa ṣe ni ẹbí èèyàn gidi èèyàn àgbákọ̀ alágbàkọ̀ tó Christian láyé yóò sí so àwakọ̀ lákọ́ bẹ̀rẹ̀ máa fún yín láwọn ẹ̀rí kọ̀ọ̀kan tákùn òbí babaláko abẹ́nìkan dá tó lé ní kò rí bẹ́ẹ̀ so àwọn kan bí dáwọ́ kí ni wọ́n kọ́ tú àlùkò náà wá Christian ni wọ́n wá lọ tú àlùkò náà wá sí kíni sí èdè Gẹ̀ẹ́sì àti Yorùbá so àwọn tó kọ́kọ́ tú ẹni tó kọ́kọ́ tú ó tú ní 1649 Alexander Rose 1649 ó tú àlùkò náà kúrò ní kíni èdè Arabic sí English pé kí ló tú sí ìtúkùtù ló tú so ti yẹn bẹ́ẹ̀ madam mẹ́rin mi wá ẹnìkan náà bẹ George Seo òun náà tú àlùkò náà so òun tún ní 1734 calculate years yẹn so 1649 yẹn is about 400 years 377 years ago 377 years wo years yẹn wọn èbí babaláwo bàbá yín gan bàbá tó sọ̀rọ̀ yìí wọn èbí bàbá yín wọn tí bí dáàdi yín gbà yín 10 8 second tó ti ń wà burúkú wọn bọ̀ wá torí ẹ̀ calculate 30 years calculate 40 years so àwọn kan lọ́wọ́ bẹ̀rẹ̀ tó ti yẹ yín bẹ̀yẹn so tó wọ́n tú even kejì àlùkùránì nìkan ni wọ́n tú wọ́n kọ ìwé oríṣiríṣi tó ń fi takò ànẹ́bí tó ń fi bú Islam tó ti yẹ yín bẹ̀yẹn tó ń fún wa lórúkọ oríṣiríṣi tó wù wọ́n so ẹnìkan náà tó wá ń bẹ Reverend Cole ẹ̀mí àmọ̀yẹ́ ń tiẹ̀ Reverend Samuel Cole òun tú àlùkùránì sí Yorùbá ní 1906 ẹ wá máa burú tó lè ṣe alágbàkó mi tí alágbàkó tó eléyìí láyé ohun tó ń ṣe ni pé òun tú àlùkùránì láti kíni ó tú sí èdè Yorùbá ẹ wá mi tó ṣe màá tó sí èdè Yorùbá yíbi tí Allah bá ti wà tó bá ti kọ Allah sí òun máa kọ Jésù lòun kọ sí tiẹ̀ Christian ni o ẹjọ number 1 kí ló kọ Christian pẹ̀lú àlùkùránì àti mùsùlùmí kí ló kọ Christian pẹ̀lú àlùkùránì yìí even tó bá tẹ̀ pé ó fẹ́ tu pé ó fẹ́ fi ṣe business àbọ̀ fẹ́ ṣe nǹkan kan ṣùgbọ́n wáyé tó ṣe tún nǹkan tó wà ní scripture yẹn nǹkan tó wà ní Arabic yẹn wáyé tó ṣe tu sí ní ọwọ́ lọ́n fi Jésù
ẹ má wo and then nínú nǹkan tó lágbára jù tó ní aburú jù láyé òun nìkan tó ṣe yẹn torí pé kí ni àwọn mùsùlùmí àbílẹ̀ pé Allah ni Jésù òjíṣẹ́ Ọlọ́run làwa pè ẹ̀yin Christian believe pé Ọlọ́run ni Jésù àwọn kan believe pé Ọlọ́run ni believe pé ọmọ Ọlọ́run ni àwọn mùsùlùmí ò ní gbàgbọ́ nínú ẹ̀ kò sí aburú kan tó yẹn láyé tó nǹkan tí máa yẹn ṣe ó lọ tú Al-Qur'an sí Yorùbá tí ó kún ó tún wá lọ yí Allah wa ìgbà tó fẹ́ translate Allah ó wá lọ yí sí kíni o ó wá lọ Jésù instead of Allah ìgbà tí wọ́n lọ bèèrè lọ́wọ́ kọ́kọ́ pé kí nìkan tó rí tó fi ṣe bẹ́ẹ̀ wàláhì tẹ̀bẹ́ ni nǹkan tó bá fi hàn yín bẹ́ẹ̀ ó máa ṣọ́ọ̀kì yín so ó yẹ kí n ti explain díẹ̀ gan nípa ẹ̀ kó tó di pé kíni ẹ jẹ́ explain díẹ̀ nípa ẹ̀ kí gbogbo yín lè rí màá dẹ̀ fi sójú screen kẹ́ máa wò mí báyìí ẹ máa gbọ́ wọn number one wọ́n ní he was a Christian missionary not a Muslim scholar ṣe ti rí bẹ́ẹ̀ kò ń ṣe mùsùlùmí kí ni ó dé tó fi lọ kọ́ ti nǹkan láàmì mùsùlùmí ta gbígbàgbọ́ alẹ́ lórí nìyẹn ẹni kó ti báyà àwọn yẹn jẹ́ ní táìmù tó lè change tó kọ́ kíní yẹn àwọn èèyàn ló ti máa ṣì lọ́nà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn and then mission wọn náà nìyẹn tẹ́tẹ́lẹ̀ mission wọn náà ni pé láti fi ṣe kíni láti fi máa gbé ẹ wá wà lókùnrin àyẹ̀wò àwọn nǹkan tó sọ nípa Jésù ẹ wá wà lókùnrin àyẹ̀wò àwọn nǹkan tó sọ nípa Jésù nǹkan mission wọn náà nìyẹn láti fi lè yọ àwọn èèyàn kúrò ń bẹ́ẹ̀ náà ni tó ti yẹn bẹ́ẹ̀ so wọn nìyẹn number one number two ẹ máa wo wọn ní deliberate theological substitution in some places co-use Jesus or Christianized language where the Quran speak about Allah ẹ wá wo tó fọ́ ní jùmí báyìí wọ́n ní bottom line wọ́n ní Samuel co-use Jesus instead of Allah because he was promoting Christian theology. Can you imagine? Aburú wo ló tó ilé tẹ́ ẹ bá fẹ́ ṣàbòsí láyé aburú wo ló tó ilé yìí kí wọ́n á lọ kẹ́nìkan gbé báìbù yín tó ti yẹn bẹ́ẹ̀ kó wá lọ yọ orúkọ tó wà ń bẹ̀ tó jẹ́ orúkọ Jésù kó yọ kúrò bẹ́ẹ̀ kó wá lọ forúkọ ẹlòmíì síbẹ̀ níbi ẹ wo aburú wo ló tó yẹn láyé ó yọ tí Ọlọ́run tí aláwà ó wá lọ fi kíni sí ó wá lọ fi Jésù síbẹ̀ torí pé Christian yẹn torí pé aburú tó yìí ò sí mi tí ì rí aburú tó ilé láyé so ẹ̀yin Christian máa máa sọ̀rọ̀ ẹ máa ti bí ìpè ẹ máa ti bí ìpè àwọn tó ja wòrè lágbàáyé mo sọ fún yín kò sẹ́ni tó ja wòrè tó yín wallahi ṣẹlẹ àwọn mùsùlùmí pariwo kíní kan yìí ṣẹlẹ àwọn mùsùlùmí tó jáde àwọn malamadi Yusuf Adépọ̀jù kíní kan ẹ lọ mú fídíò kan tó ń ṣe jáde wá tó jẹ́ pé nǹkan tó ń sọ pé tó ń sọ nípa Jésù tí ò sí ní Bible ẹ mú ọyọ̀kan jáde ọyọ̀kan afẹ́rẹ́ ẹ lọ mọ ọyọ̀kan jáde afẹ́rẹ́ ṣùgbọ́n àwọn èèyàn àwọn thousands of people ń kọ ìwé lóríṣiríṣi wọ́n bú Ọlọ́run wọ́n bú Ànábì wọ́n gbogbo nǹkan tó wù ní wọ́n ṣe ẹ wá ní kádàgá máa wòran àbí torí bá àti wá ń sọ̀rọ̀ yẹn tí wá sọ wá di alákatakítí àwọn people tẹ́ndẹ́ gbìjà yín sí ó jà mí lẹ́nu pastor gbìjà lẹ́bọ̀ torí fídíò yìí reason why tí bàbá yìí fi ṣe fídíò yìí gan nítorí àwọn SS ni o nítorí àwọn SS ni bàbá òfò yìí fi ṣe fídíò o ẹ má bìí kó mo lo language yẹn ẹ wo èmi mo ní nítorí ìjọ jẹ́ kí n máa lọ sí live inú mi ṣe kinní kan èmi jẹ́ onínú fùfù tó ti yẹ níbẹ̀ ẹ bá mi manage wà mí bẹ́ẹ̀ bí wà tèmi ṣe rí ẹsẹ̀ mi kọ́ ló kọ́ mi bí wà tèmi ṣe rí nìyẹn ṣe láwọn people yìí alágbàkọ̀ tó wọn láyé sí báwo kí ló kún Christian pẹ̀lẹ́ lẹ́bọ̀ kò tẹ̀sẹ̀ tó gbógun tó àwọn ẹlẹ́bọ láyé tó Christianity tẹ́lẹ̀ wọn àwọn mùsùlùmí ẹ̀ tó máa bá wọn àti máa ń close mọ́ wọn dédé àti máa bá wọn sọ̀rọ̀ àwọn ọ̀tá wọn láti lẹ̀ ṣùgbọ́n nítorí àbùsí tí bàbá ìfẹ́ ṣe torí báwọn náà fẹ́ ń kó ìrà Islam wọn náà ń support àwọn ẹlẹ́bọ àwọn alágbàkú lè sí náà pẹ̀lú mamoni ẹ̀ ló mú mamoni ní ọ̀rẹ́ ayò báyìí ẹ̀ àti mamoni tí wọ́n jọ ń ṣe wọléwọ̀de. so àwọn díẹ̀ ni mo mú àyàn àwọn díẹ̀ ni mo list yẹn ọlá pé because of the time ìfẹ́ kí fídíò yìí gùn jù ní Mark Gabriel náà òun náà kọ ìwé nípa Nabi Muhammad sallam ó ní alákatakítí ni àwọn yẹn pọ̀ bẹ́ẹ̀ tó kọ ìwé lóríṣiríṣi tó fi tako Islam then àwọn SS náà ń pariwo ìyá àtọ́fọ́n pé tó bá ní nǹkan kan máa sọ o wà lọ́ọ̀yà sọ bẹ́ẹ̀ o irọ́ ni wọ́n ń pa ni o gbogbo nǹkan tó ń dẹ̀ sọ àwa ti ń dìfẹ́ àti dìbọn kẹlẹ́ ọyọ kọ̀ọ̀kan àti gbogbo nǹkan tó ń sọ̀rọ̀ lórí pátá àti ń dìfẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan tẹ bá ní proof tẹ bá lẹ́rìí ẹ̀ máa bọ̀ ìfọ̀n yìí pásọ̀ tẹ bá pẹ́ rẹ́dí tẹ́lẹ̀ sọ̀rọ̀ ń sìn pé kinní kan tábà bèèrè kọ́sẹ̀ lọ yín níbi pa báìbù yín sìn wà lọ́ọ̀yà ẹ̀ mọ́ mú fọ́nù màbúrò ẹ̀ mọ́ tábà bèèrè kọ́sẹ̀ mẹ́ta lọ yín sìn ẹ̀ lé mọ́ ìpè ebú nìkan lẹ mọṣẹ so a sọ fún yín pé kẹmẹtẹ bá rí nǹkan tó bá rí lójú nẹẹsì wa ní kẹ má béèrè ṣùgbọ́n náà wò lẹ fi ń béèrè ọ̀nà wò lẹ́yìn gbàlà fi béèrè àwọn pípò yìí bàbá yìí mọ̀ o bọ̀ ìwà òfò tó ń fẹ́ wù ni o àti pé tírédì tó ń ní fún ẹ̀sìn Islam ni o àwọn tó ń sọ pé àwọn nǹkan bí Islam yìí wọn ò rí kankan bẹ́ẹ̀ o wọ́n fẹ́ create nǹkan kan tí wọ́n ní mission tí wọ́n kò ṣe nípa Islam gbogbo nǹkan tó ń sọ irọ́ ni wọ́n sọ òun lọ́wọ́ tàbí ń ṣe fídíò lọ́yọ̀ kọ̀ọ̀kan àpọ̀ àwọn èèyàn pọ̀ lóríṣiríṣi tá à ń ṣe fídíò a sọ fún wọn pé wọ́n bá kíní kan wọ́n máa bá wa ń bẹ̀ ẹni tó bá yà dín nǹkan mọ́ Islam la máa bí wọ́n sọ pé ẹ̀rú máa bà wá irọ́ o gbogbo ẹ̀rí tẹ́ bá rí ẹ máa kú bọ̀ òun ló fà tó jẹ́ pé àwa náà ti ṣe kíní o àti wá sí live every night tó bá ti di Friday Saturday Sunday tó bá ti dago mẹ́sàn-án ẹ máa bọ̀ wá sọ́dọ̀ King Just Me ibẹ̀ gbogbo ìbéèrè tẹ́ bá ní bóyá nǹkan tẹ́ bá gbọ́ nípa Islam àbí nǹkan tẹ́ rí pé àkíní yóò right nípa Islam ẹ máa kó gba àwọn ìbéèrè yín bọ̀ tó ti yé yín bẹ́ẹ̀ so àwọn ò ní àlẹ́bọ lẹ́rù nínú Islam so àwọn people yìí àwọn ẹlẹ́bọ yìí ọ̀tọ̀ ní nǹkan tí ó wà náà ní Quran ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń sọ tó ti yé yín bẹ́ẹ̀ irọ́ gbogbo irọ́ àdápa irọ́ ni wọ́n dápa mọ́ Ànábì Muhammad sallam gbogbo nǹkan tó ń sọ yẹn ò rí bẹ́ẹ̀ òun ló fàtà fi ń sọ kíni tí a fi gbà fún wọn tó ti yé yín bẹ́ẹ̀ sọ pé tẹ́ bá ní nǹkan kẹ́ má béèrè bàbá mo challenge yín o lọ́ba ní ẹni tí nípa Islam tó bá pọ̀ ẹ fẹ́ mọ̀ lóòótọ́ ẹ bì lọ́wọ́ wa pẹ̀lú làákàyè ni o tó ti yẹn pẹ̀lẹ́rì pé nǹkan báyìí a rí pé kí ni yóò right pẹ̀lẹ́rì dẹ̀ ni aládẹ̀bẹ̀ a máa bì lọ́wọ́ yẹn nípa ẹ̀sìn tí yín wọn dẹ̀ bí yín rí kẹ́ má fún wa láǹsà sí torí pé bàbá yín sìn ìbéèrè ọkùnrin sí ní ẹ bá bì lọ́wọ́ yẹn nísìn kò mọ́